ìkókó kan yí ohùn padà pé òun kò fún ọmọ ìkókó náà ní ọtí mu pé Coca-Cola lòun rọ sínú ọ̀rá ọtí náà. Ìdí tí mo fi gbéyàwó lẹ́ni 40 ọdún, àgbà òṣèré adẹ́rìn-pòṣónú Saka ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Mo ṣetán o láti gbọ́ àwíjàre àwọn akẹ́kọ̀ọ́ Poly Ibadan tó ń ṣèwọ́de lórí àyípadà orúkọ ilé ẹ̀kọ́ náà. Gómìnà Makinde ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Ileẹjọ dájọ́ ikú fún àwọn méjì fẹsun ṣisekupayan ṣògùn owó nípinlẹ Ogun. Àwọn afurasi agbebọn Lakurawa ṣekupa ọlọpa mẹta nípinlẹ Kebbi. Ètò ìṣejọba awarawa nilo ẹgbẹ alatako. Gbajabiamila sọ̀rọ̀ nípa agbarijọpọ ẹgbẹ alatako ADC. Ẹ gbọ́ àwọn àtúpalẹ̀ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Iya Olomo ìkókó kan yí ohùn padà pé òun kò fún ọmọ ìkókó náà ní ọtí mu pé Coca-Cola lòun rọ sínú ọ̀rá ọtí náà. Iya Olomo tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí fídíò rẹ̀ gba orí ayélujára kan lẹ́yìn tó fún ọmọ ìkókó rẹ̀ lọ́tí mu ti jáde síta láti sọ̀rọ̀ sókè nípa fídíò náà. Fídíò ọ̀hún ló ti dá awuyewuye sílẹ̀ lórí ìtàkùn ayélujára láti ọ̀sẹ̀ tó kọjá lọ. Èyí tó ṣàfihàn bí ìyá náà ṣe ń fún ọmọ ìkókó rẹ̀ ọmọ oṣù 5 ní nǹkan mu láti inú ọ̀rá ọtí Action Bitters pẹ̀lú àkọlé pé alalẹ́ lòun máa ń fún ọmọ náà mu kó bá fi lè sùn. Ní kété tí fídíò náà gba orí ìtàkùn ayélujára kan, níṣe ni iléeṣẹ́ ọlọ́pàá bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún bí ọ̀pọ̀ ọmọ Nàìjíríà ṣe ń pè fún kí wọ́n fi gbòòrò òfin gbé ìyá náà pẹ̀lú bó ṣe ń ṣe ọmọ báṣubàṣu. Ẹ̀wẹ̀, nínú fídíò kan tó bẹ̀rẹ̀ sí ní gba orí ìtàkùn ayélujára kan láti ọjọ́rú Wednesday, ìyá ọmọ ìkókó náà bọ́ síta ó sọ̀rọ̀ jáde pé òun kò fún ọmọ òun ní ọtí mu o bí kò ṣe Coca-Cola lòun rọ sínú ọ̀rá ọtí Action Bitters. Ó kọ̀ jálẹ̀ pé eré ni ìgbésẹ̀ náà ò kì í ṣe òtítọ́ láti kí ẹ̀rí rẹ̀ lẹ́yìn. Ó ní òun ní fídíò mìíràn tó ń ṣàfihàn ìgbà tóun fọ ọ̀rá ọtí náà nù ṣáájú kóun tó rọ Coca-Cola sínú rẹ̀. Saka ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Gbajúgbajà àgbà òṣèrékùnrin tó tún jẹ́ olùkọ́ àgbà fásitì ìpínlẹ̀ Èkó Oyetoro tí ọ̀pọ̀ mọ̀ sí Saka ti sọ ìdí ìpinnu rẹ̀ tó fi gbéyàwó lẹ́ni 40 ọdún. Nígbà tó ń sọ̀rọ̀ nínú ètò ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan pẹ̀lú Chud, gbajúmọ̀ àgbà òṣèré náà ẹni ọdún 61 sọ wípé òun ò tètè ṣègbéyàwó nítorí òun ò gbóyà nítorí ètò ìṣúná tí kò dúró re àti iṣẹ́ tóun yàn láàyò. Ó ní nígbà náà lọ́hùn-ún nǹkan tó burú jù ni pé báwọn ó ṣe ṣeré nìkan ni wọ́n máa ń kọ́ àwọn, wọn kò kọ́ àwọn báwọn ó ṣe máa pawó lórí rẹ̀. Nígbà tó ń sọ̀rọ̀ nípa obìnrin tóun fẹ́ kọ́kọ́ gbé níyàwó, ó sọ wípé obìnrin náà sọ fún òun pé kí òun tó lè fẹ́ òun níyàwó òun gbọ́dọ̀ ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ 2. Saka sọ wípé òun rò lọ́kàn òun pé òun ò lè gbé obìnrin náà níyàwó pẹ̀lú ọ̀rọ̀ ọ̀hún tó tẹnu rẹ̀ jáde síta. Ó ní bó tilẹ̀ jẹ́ pé àwọn kan fojú aṣojú ambassador fún iléeṣẹ́ Etisalat wo òun. Ó ní rárá o, ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ o. Òun kàn jẹ́ mọ́dẹ́lì fún center spread ni. Bó tilẹ̀ jẹ́ pé iléeṣẹ́ Glo lòun fẹ́ kọ́kọ́ lọ tẹ́lẹ̀, ó ní orí ló kó òun yọ bóyá ọgbà ẹ̀wọ̀n lòun ò bá wà báyìí. Nígbà tó ń sọ̀rọ̀ nípa ìgbé ayé rẹ̀, ó sọ wípé ọ̀pọ̀ ló rò pé òun dẹyẹ sáwọn. Ó ní kò rí bẹ́ẹ̀ rárá, àfojúsùn òun ló gbà bẹ́ẹ̀. Ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé nígbà tí òun dé iléèwé gíga fásitì, àwọn fẹ́ gbé eré kan jáde. Olùdarí eré náà ní òun gbọ́dọ̀ fá orí òun torí ipa tóun fẹ́ kó nínú eré náà gẹ́gẹ́ bí àparí. Saka ní lẹ́yìn táwọn parí eré ọ̀hún tán ní irun òun ò bá wù mọ́ lórí òun títí di àsìkò yìí. Àgbà òṣèré náà sọ wípé ìyàtọ̀ kan péré tó wà ní pé òun sì ń sanwó iléèwé lọ́wọ́ pẹ̀lú irun ewu lórí torí àfojúsùn òun. Àgbà òṣèré náà gba àwọn èèyàn lámọ̀ràn pé ìgbàkúùgbà téèyàn bá sì wà láàyè, ó ní ohun téèyàn bá mọ̀ ṣe kó rí dájú pé ó ṣe dáadáa dójú àmì tọkàntọkàn pẹ̀lú gbogbo agbára rẹ̀. Afeez pàdé ìyàwó rẹ̀ Ọláìdé Oyetoro lọ́dún 2003 tí Ọlọ́run sì fi ọmọ 3 ta wọ́n lọ́rẹ. Mo ṣetán o láti gbọ́ àwíjàre àwọn akẹ́kọ̀ọ́ Poly Ibadan tó ń ṣèwọ́de lórí àyípadà orúkọ ilé ẹ̀kọ́ náà. Gómìnà Makinde ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Onímọ̀ẹ̀rọ Ṣèyí Makinde ti sọ pé òun ti ṣetán láti gbọ́ àwíjàre àwọn akẹ́kọ̀ọ́ Poly Ibadan tí wọ́n ń ṣe ìwọ́de lórí àyípadà orúkọ ilé ẹ̀kọ́ gíga tí Makinde kéde. Makinde sọ̀rọ̀ yìí lẹ́yìn táwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga náà àtàwọn akẹgbẹ́ wọn
tí wọ́n ti kẹ́kọ̀ọ́ jáde nílé ẹ̀kọ́ náà ti ṣe ìfẹ̀hónúhàn tako bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe yí orúkọ ilé ẹ̀kọ́ náà sí Ọmọlólú Olúnlọ́yọ̀ Polytechnic lásìkò tí ó ń ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ aláṣẹ àwọn ilé ẹ̀kọ́ gíga 5 ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ọ́fíìsì rẹ̀. Mákindé sọ pé òun mọ̀ pé ọ̀pọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ ni wọn kò fẹ́ kí ìjọba yí orúkọ tí ilé ẹ̀kọ́ náà ti ń jẹ́ tipẹ́ padà, ṣùgbọ́n gómìnà ní irú ìgbésẹ̀ báyìí kò ní ṣe pẹ̀lú nǹkan táwọn èèyàn kò fẹ́ kó yí padà. Lóṣù kẹfà tó kọjá ní Mákindé fi orúkọ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ rí ọ̀mọ̀wé Ọmọlólú Olúnlọ́yọ̀ sọ orúkọ ilé ẹ̀kọ́ náà, èyí tí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ti ń ṣe ìwọ́de tako. Nínú ọ̀rọ̀ rẹ̀, Mákindé ní òun kò ní ṣaláìsọ nǹkan tàbí òmíràn lórí awuyewuye tó ń lọ lórí àyípadà orúkọ Poly Ibadan sí Ọmọlólú Olúnlọ́yọ̀ Polytechnic. Àkọsílẹ̀ fi hàn pé bàbá Olúnlọ́yọ̀ ni ọ̀gá àgbà àkọ́kọ́ ní Poly Ibadan. Èyí túmọ̀ sí wípé bàbá mọ nǹkan tó pọ̀ nípa ìdásílẹ̀ ilé ẹ̀kọ́ gíga yìí àti pé bàbá kó ipa tiẹ̀ nínú ìdásílẹ̀ àti ìdàgbàsókè ilé ẹ̀kọ́ náà. Ó ṣeé ṣe káwọn ọmọ ìgbìmọ̀ aláṣẹ ìjọba rántí pé àsìkò kan wà tí àwọn ń ṣe àgbéyẹ̀wò bóyá láti ṣe àyípadà orúkọ ilé ẹ̀kọ́ LAUTECH. Ó ní òun fẹ́ ṣe àyípadà orúkọ ilé ẹ̀kọ́ náà sí Ládòkè Akíntọ́lá University, ṣùgbọ́n ẹgbẹ́ àwọn tó ti kẹ́kọ̀ọ́ jáde nílé ẹ̀kọ́ náà rán àwọn aṣojú sí òun. Ẹgbẹ́ àwọn tó ti kẹ́kọ̀ọ́ jáde yìí ni wọ́n ṣàlàyé fún òun nípa àwọn fásitì tí wọ́n ń ṣe nǹkan míì yàtọ̀ sí ẹ̀kọ́ nípa ìmọ̀ ẹ̀rọ nìkan tí wọn kò sì yí orúkọ wọn padà. Báyìí ni òun ṣe gbà sí wọn lẹ́nu tí òun rí wípé ọ̀rọ̀ tí wọ́n sọ mọ́gbọ́n dání. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ní òun ṣetán láti gbọ́ nǹkan táwọn akẹ́kọ̀ọ́ Poly Ibadan fẹ́ sọ gan-an lórí àyípadà orúkọ ilé ẹ̀kọ́ náà. Mákindé ní nǹkan tóun fẹ́ káwọn akẹ́kọ̀ọ́ tó ń ṣe ìwọ́de mọ̀ ni pé wọ́n ń ṣe ìdíwọ́ fún ọ̀pọ̀ aráàlú lẹ́nu iṣẹ́ wọn nígbà tí wọ́n bá ń ṣe ìwọ́de náà. Ileẹjọ dájọ́ ikú fún àwọn méjì fẹ̀sùn ṣíṣekúpàyàn ṣògùn owó nípínlẹ̀ Ogun. Onídàájọ́ Olúgbóyèga Ògúnfowórà tí Ileẹjọ gíga ìpínlẹ̀ Ogun l'Ábẹ́òkúta lọ́jọ́ Ẹtì Friday ti dájọ́ ikú fún àwọn méjì kan tórúkọ wọn jẹ́ Mustakim Balógun àti Soliudeen Májẹ̀kódùnmí nípa yíyẹgi fún wọn títí tẹ́mi ò fi bọ́ lọ́rùn wọn. Bákan náà ni Lukman Abdulgafar rí ẹ̀wọ̀n gbére he látàrí ṣíṣekúpa Sofia Ọ̀kíowó ọmọ ọdún 16 ládùúgbò Kúgbà l'Ábẹ́òkúta lọ́jọ́ 18 oṣù kínní ọdún 2022. Kọmíṣánná fétò ìdájọ́ nípìnlẹ̀ náà tó tún jẹ́ àgbà ọ̀jẹ̀ onídàájọ́ ọ̀gbẹ́ni Olúwaṣínà Ògúngbadé sọ èyí di mímọ̀ nínú àtẹ̀jáde àkọ́kọ́ kan tó fi ṣọwọ́ sáwọn akọ̀ròyìn lọ́jọ́ Ẹtì Friday. A ó rántí pé Sofia ló lọ ṣàbẹ̀wò sílé ọ̀rẹ́kùnrin rẹ̀ Mustakim, ẹni tó bá alájọṣepọ̀ lẹ́yìn náà ló ṣe bẹ́ẹ̀ sì kọlù sí tó fún olóògbé náà pa dojú ikú pẹ̀lú àtìlẹ́yìn Soliudeen tí wọ́n sì gé orí ọmọbìnrin náà. Níṣe ni wọ́n gé àwọn ẹ̀yà ara itan Sofia tí wọ́n sì ju ìyókù ara tí ò sórí níbẹ̀ sínú àpò ṣàkà. Lẹ́yìn náà ni wọ́n gbé orí olóògbé ọ̀hún lọ sílé Lukman láti lọ fi jósẹ́ pẹ̀lú ìkòkò ìbílẹ̀. Nínú fọ́nrán fídíò tó gba orí ayélujára kan lóṣù kínní ọdún 2022, àwọn mẹ́tẹ̀ẹ̀tọ̀ ọ̀hún lọ́wọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò tẹ̀ pẹ̀lú orí Sofia tí wọ́n jó nínú ìkòkò ìbílẹ̀ lọ́jọ́ náà. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, wọ́n ní níṣe ni wọ́n tún pọ̀fọ̀ lórí òkú olóògbé ọ̀hún. Onídàájọ́ Olúgbóyèga Ògúnfowórà àti Ileẹjọ gíga ìpínlẹ̀ Ògùn ti ní àwọn mẹ́tẹ̀ẹ̀tọ̀ ọ̀hún jẹ̀bi ìwà ọ̀daràn tí wọ́n hù. Nítorí náà Ileẹjọ ti dájọ́ ikú fún Mustakim Balógun àti Soliudeen Májẹ̀kódùnmí nípa yíyẹgi fún wọn títí tẹ́mi ò fi bọ́ lọ́rùn wọn, nígbà tí Lukman Abdulgafar rí ẹ̀wọ̀n gbére he. Kọmíṣánná náà tún tẹ̀síwájú sọ wípé ìṣèjọba tó wà lóde yìí kò fààyè gba ìwà ọ̀daràn láwùjọ. Èyí ló mú kí ìjọba ìpínlẹ̀ rí i pé àwọn ọ̀daràn náà fojú winá òfin kí ó lè jẹ́ ẹ̀kọ́ fún àwọn apààyàn ṣògùn owó. Orí wa ò ní gbàbọ̀dè, a ò sì ní bọ́ sọ́wọ́ lọ́wọ́ láṣẹ Ìlédùà. Àwọn afurasi agbebọn Lakurawa ṣekupa ọlọpa mẹta nípínlẹ̀ Kebbi. Má ṣe o. Ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́ẹ̀ lórílẹ̀-èdè yìí ti di lemọ́lemọ́. Àfi k'Elédùà ọba máa fi sọ rẹ̀ sọ wá ni. Àwọn afurasi agbebọn Lakurawa tún ṣèkọlù lójú ọ̀nà Zogama sí Tili níjọba ìbílẹ̀ Bunza nípínlẹ̀ Kebbi lójú náà láti jí àwọn olùgbé ìlú tó ń gba ojú ọ̀nà ọ̀hún kọjá. Ní kété tí iléeṣẹ́ ọlọ́pàá gba ìròyìn ìtanilólobó, ọ̀gá ọlọ́pàá DPO ní Zogima darí ikọ̀ àwọn agbófinró lọ sí agbègbè náà ní kíámọ́sá
pẹ̀lú àwọn agbófinró ọlọ́pàá alágbèéká nọ́mbà 36 Police Mobile Force Squadron ní Birnin Kebbi. Ìdojú ìjà ìbọn kọra ẹni tó wáyé láàrin àwọn ikọ̀ elétò ààbò àti àwọn agbébọn náà ló yọrí sí ikú àwọn agbófinró ọlọ́pàá mẹ́ta ọ̀hún. Mà ṣe o. Ọ̀rọ̀ yìí jẹyọ nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta nípasẹ̀ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kebbi Nafiu Abubakar. Àtẹ̀jáde náà tún fi kún pé ọ̀pọ̀ àwọn agbébọn náà ni wọ́n ṣekú pa lákòókò tí ìdojú ìjà ìbọn kọra ẹni náà wáyé. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Kebbi Bello Sanni gbóṣùbà káre fún iṣẹ́ akíkanjú ìfaradà àti ìfarajìn àwọn òṣìṣẹ́ agbófinró ọlọ́pàá. Gómìnà Nazir Idris tó fìdí ìṣẹ̀lẹ̀ ìkọlù àti ìfẹ̀míṣòfò náà múlẹ̀ nígbà tó ń kéde sísún ọjọ́ ìpàdé àwọn aworosàsà alẹ́nulọ́rọ̀ ẹgbẹ́ òṣèlú APC sọ́jọ́ míì ní Birnin Kebbi. Wàyí o, ikọ̀ ọmọ ogun Nàìjíríà 223 Light Battalion Zuru ti gbẹ̀san ìkọlù ńlá tí àwọn agbébọn náà ṣe sílùú Rìbá níjọba ìbílẹ̀ Danko Wasagu nípínlẹ̀ Kebbi. Ìkọlù náà ló wáyé lọ́jọ́rú Wednesday níbi tí irinwó àwọn agbébọn adìhámọ́ra ohun ìjagun olóró tó sangun ti fẹ́ jẹ gàba lórí ìlú náà mọ́lẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn kan nínú àwọn agbébọn gbìyànjú láti gbé òkú àwọn akin ẹgbẹ́ wọn tó lulẹ̀. Ọ̀pọ̀ àwọn òkú àwọn agbébọn náà ni wọ́n fi sílẹ̀ pẹ̀lú àwọn ọ̀nà ohun ìjagun olóró tí wọ́n rí gbà padà kúrò lọ́wọ́ wọn. Olùdarí ètò ààbò lọ́fíìsì iléeṣẹ́ ìjọba Alhaji Abdulrahman Zaga fìdí ìdàgbàsókè náà múlẹ̀ ní Birnin Kebbi. Ó gbóríyìn fún jíjẹ́ akíkanjú àti ìfaradà àwọn ikọ̀ iléeṣẹ́ ológun ilẹ̀ wa Nàìjíríà. Ó ṣe àkíyèsí pé bó tilẹ̀ jẹ́ pé àwọn àṣekọlù ọ̀hún dúnkokò dún mọ̀wúrúmọ̀wúrú látàrí bí wọ́n ṣe pọ̀ tó, àwọn ọgbọ́n ìjà tí ó ga jùlọ àti ìpinnu àwọn ọmọ ogun mú kí wọ́n ṣẹ́gun àwọn agbébọn náà. Ètò ìṣèjọba àwarawa nílò ẹgbẹ́ alatako. Gbajabiamila sọ̀rọ̀ nípa àgbárijọpọ̀ ẹgbẹ́ alatako ADC. Olórí àwọn òṣìṣẹ́ lọ́fíìsì ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ọ̀gbẹ́ni Fẹ́mi Gbajabiamila ti sọ̀rọ̀ nípa ìdásílẹ̀ ẹgbẹ́ African Democratic Congress ADC nípasẹ̀ àwọn aṣáájú alatako. Ó ṣàpèjúwe ìgbésẹ̀ náà gẹ́gẹ́ bí àmì àlàáfíà fún ètò ìṣèjọba àwarawa àti ìṣípòpadà tí yóò mú káwọn èèyàn kópa nínú ètò òṣèlú, èyí tí yóò túnbọ̀ gbòòrò sí káàkiri àwọn ètò ẹgbẹ́ òṣèlú púpọ̀ nílẹ̀ wa Nàìjíríà. Gbajabiamila sọ èyí lọ́jọ́ àbámẹ́ta Sátidé lákòókò ètò ìdìbò alága àti kánsílọ̀ ti ìjọba ìbílẹ̀ ní Sùúrùlérè nípínlẹ̀ Èkó. Ó sọ̀rọ̀ ní kété lẹ́yìn tó dìbò rẹ̀ tán níléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ Elizabeth Fowler Memorial Primary School tó jẹ́ ọ̀kan lára àwọn ibùdó ètò ìdìbò ìjọba ìbílẹ̀. Gẹ́gẹ́ bó ṣe wí, ètò ìṣèjọba àwarawa tó bá ń ṣiṣẹ́ bó ti yẹ gbọ́dọ̀ fààyè gba ohùn igbe àwọn alátakò lójúnà láti dènà ewu pípadà sí ètò ẹgbẹ́ òṣèlú kan. Ó jẹ́ kó di mímọ̀ pé láìsí àyẹ̀wò àti ìdọ́gba, ìjọba àwarawa, ìjọba tiwantiwa lè di ètò ìjọba àṣẹ agbára ẹnìkan ṣoṣo láìsí àyẹ̀wò, èyí tó lè ṣàkóbá tó sì lè dènà ìfọkàntán ìgbẹ́kẹ̀lé aráàlú nínú ètò ìṣàkóso ìjọba náà. Gbajabiamila kò ṣàìsíyèméjì nípa ọjọ́ iwájú àti ìmúnádóko tó yí ẹgbẹ́ ADC ká. Láì bìkítà ìsiyèméjì rẹ̀, ó tẹnumọ́ ìṣe pàtàkì ohùn igbe àti ẹgbẹ́ alátakò lágbo òṣèlú fún ìlọsíwájú orílẹ̀-èdè àti ètò òṣèlú tó múnádóko. Abẹnugan ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ilẹ̀ wa tẹ́lẹ̀ rí ọ̀hún tún gbóríyìn fún àwọn ètò ìdìbò ìjọba ìbílẹ̀ àlàáfíà tó wáyé tó lọ ní ìrọwọ́rọsẹ̀ ní Sùúrùlérè. Ó rọ àwọn èèyàn Nàìjíríà láti máa kópa nínú ètò òṣèlú àwarawa. Ó jẹ́ kó di mímọ̀ pé ètò ìdìbò ìjọba ìbílẹ̀ jẹ́ kọ́kọ́rọ́ sí ètò ìṣàkóso ìjọba rere níjọba ìbílẹ̀. Gbajabiamila wá pàrọwà fún gbogbo àwọn olóṣèlú láti jẹ́ kí ìlọsíwájú orílẹ̀-èdè àti ìgbáyégbádùn aráàlú jẹ wọ́n lógún ju èròǹgbà tara wọn nìkan lọ, kí wọ́n sì gbé ìṣọ̀kan lárugẹ láìka ti àjọṣepọ̀ ẹgbẹ́.